àgọ́ onílé o bàbá mo kágò kí n tó wọlé o àgọ́ àlà níbodè ọlọ́gbọ́n mo kí yín ẹ má bínú pé a sọ fún pa ń bọ̀ adé náà nù lógo ọlọ́run ọba a rí yín pẹ́ bàbá a rí yín pẹ́ ojú òní tì yín. Ẹ káàbọ̀. Bí ayé ṣe ń lọ ìlànà kábọ̀ wà torí pé àsìkò láyé bẹ́ẹ̀ nìkan bá ń bẹ tí bá ń lò gbà lọ máa ló lọ bó tilẹ̀ kọ́pẹ́ tó yóò di kọ̀ǹjọ́ kan bẹ́ẹ̀ nìkan bá ń bẹ tí ń lò gbà lọ tí ń ṣe kákáká ẹ̀fílẹ̀ bó tilẹ̀ kọ́pẹ́ tó yóò di kọ̀ǹjọ́ kan bẹ́ẹ̀ nìkan bá gbàgbára tó ní òṣòro òun ẹ̀fílẹ̀ ẹ̀fí ti gọ̀láyà àti kọ́lọ́gbọ̀n bí ọba wa gbà àwọn alágbára tó ti lọ ẹ̀sọ̀ táwọn fún un bẹ́ẹ̀ bá wà láyé tí owó táwọn ìbá pọ̀ bíi ti kóńkó yokoto tó lówó bí ẹlẹ́wì odò tó lówó bí kárúnà tó dòkúta tó wù rẹ̀ dòkúta ẹ sọ fún pé yóò padà di kọjọ́ kan nítorí sún adọ́dọ̀ yín náà nù torí pé nínú ọgbọ́n àti mọ̀ tí irú yín bá ní ó yẹ káwọn ayé ó bò mú bẹ̀ àsìkò láyé torí àwọn ọ̀dọ́ tí ń bẹ láyé tí wọ́n máa bá a ṣe é lò ẹ ǹlẹ́ bàbá ẹ sọ ọkọ̀ yín fáwọn èèyàn. Ẹ kú déédéé wòyí, orúkọ mi ni Adébáyọ̀. Àsìkò láyé lóòótọ́. Kẹ́ tó lọ bẹ̀ kí ni àṣírí ẹwà yín. Ọlọ́run náà ni ẹ jẹ́ á gbé gbogbo ẹ̀ fún. Àti gbìyànjú èèyàn. Àti gbìyànjú ẹ̀dá tí wọ́n padà á fa sábàbí rere. Olúwa ṣeun gbìyànjú ẹ̀dá ní fa sábàbí rere àsìkò láyé bàbá ààrẹ kó pẹ́ ṣé bẹ́ẹ̀ ṣe ń délé tí wọ́n ń bí tẹ́ ẹgbọ́n báyìí náà lọ́lọ́run ti ṣàánú ẹlẹ́tì lówó. Káwa tó fáwọ̀ gbéyàwó ká tó tàgbéràgùtàn kọ́mọ tó dàgbà ká sọ ní ọwọ́ lẹ́yẹ ó ní tójú ti rí sáà láàsì ní ẹnìkan yìí nígbà ó pín sóríṣiríṣi kì í ṣe jọ́ tá a bá béèrè lẹ̀ náà láàsì gbapò kínní ó láwọn ìlànà téèyàn mọ̀ tẹ̀lé ìgbà kan wọ́n lóyún èèyàn nú kí èèyàn tó tẹsẹ̀ bọ́lé ayé gbóyàn bá bọ́lé ayé nǹkan gangan níṣẹ́ṣẹ́ bẹ̀rẹ̀ ọjọ́ abágùn kọ́là kan ọ̀run. Ẹ lọ sùkú. Ọlọ́run ní ká lọ sùkú ṣùgbọ́n ká tó rí sùkú náà lọ tó di tipẹ́tipẹ́. ọ̀pẹ ń bọ̀ ní abíyín sí gan ìgbẹ́ ní àbígbòrò. Inú gbóra kunra inú gbó tabua. Wọ́n sì lákọ̀ọ́yìn pọ̀ ń gbòòrò àti inú gbẹ́lẹ́ tíá. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ jẹun pé inú kòkò dúdú náà lẹ̀fọ́ ẹ̀kọ́ funfun ti jáde. tó bẹ́ẹ̀ ni. tó ẹ̀yin àgbà ó ṣe bí òwò. Nírìírí kankan o ẹ kàn sáà bẹ́ẹ̀ sí ń bọ́ bẹ̀lẹ̀ olówó ń dé bẹ́ẹ̀ sí ń bọ́ bẹ̀lẹ̀ owó ń dé tó fi àdùnnà tí wọ́n kó kékeré yín káàkiri. Ìrírí pọ̀ torí bí wọ́n bí mi sí gan-an tí wọ́n bá ní èyàn orin kẹ tó rí náà gílóòbù ìwé tí ń tàn sí wa báyìí wọ́n rìn bíi 36 kìlómítà. Àti ṣe inú agijù lẹ́gbẹ́ ni. inú igbó ni bí ọkọ̀ bá sì wá sábúlé wa ẹ̀ẹ̀kan lójúmọ́ ni àwọn tí máa ń wa àwọn ọkọ̀ tí ń wá sọ́dọ̀ wa ń gbà yẹn bíi mẹkáníìkì ní sẹ́yìn páwọn ọkọ̀ bí ọkọ̀ tí ń kó pákó wọ̀nyẹn wọn yìí ní àwọn tí wà gan jági ni tí wọ́n fún ọkọ̀ rírò ń tènìyàn bó ṣeré bó Ọlọ́run wọlé lẹ́sàn-án kankan bẹ́yẹn. So nínú gbójìgbójìgbón tó jẹ́ pé ojú rí àìmọ̀ pa lọ sùkúù gan torí pé. Ṣé bàbá yín ló fẹ́ ba ìbẹ̀rẹ̀ ayé jẹ́ ni nípa pé iṣẹ́ òun náà kọ́ fi tó ẹ lójú kẹ́ tó padà lọ sùkúù nígbà tí ẹlẹ́yìn máa pẹ́ lọ sùkúù kílẹ̀ akọ́kọ́ ṣe gbà bẹ̀rẹ̀ ayé. Tẹ́dá ò lè sọ nínú ìrìn àjò ayé ara ẹ̀ níbi tọ́lọ́run ó dá sí. Tẹ́dá ò lè sọ. Nínú ìrìn àjò rẹ̀ kó sọ pé òun fẹ́ ibi tọ́lọ́run ó dá sí ibi tọ́lọ́run dá bàbá wa sí náà ibẹ̀ ló náà sí ṣiṣẹ́ bẹ́ẹ̀ a sì ń jayé rúra bẹ́ẹ̀. Kílẹ̀ máa ṣe lọ́wọ́ dáadáa wà kékeré. Gbà tá a wà ń kékeré kó tó di pé wọ́n já lọ sùkúù wọn kọ́kọ́ fi ìyà jẹ wá díẹ̀. Ìjà kíni. Ọ̀rẹ́ mi kúrú wọ́n ní bí ọwọ́ èèyàn ọba tó etí báyìí kò ní relé ìwé láti bẹ̀ẹ́ mọ̀ bá àwọn mọ̀mọ́ lóko ní tẹ́ mọ̀ lọ sí ẹ̀yìn. Kílẹ̀ ṣe ẹ̀ ń sí ẹ̀yìn. èèyàn mọ̀ sí ẹ̀yìn. Bó lẹ ṣe ń ṣe ẹ̀yìn. àbíkọ́ mọ̀ wọ kòkó. Bó lẹ ṣe ń wọ kòkó. Ẹ mọ̀ pé bí ọ̀pẹ bá so lókè ẹ̀yìn ó so mọ́di. Tí a ti kọ́. Nígbà wọn bá kọ́ tán tó jálulẹ̀ tó lò bí ọjọ́ 6 ńlẹ̀ yóò ti dẹra so ẹ máa yọ nínú sọsọ níta mọ̀ tẹ̀lé wọn nù ṣùgbọ́n nígbà bá tún wá dalẹ̀ ẹ máa wọ ọmọ kéékèèké. Àbí sọsọ mẹ́sùn. ẹ mọ̀ yọ gbà ni wọ́n mọ̀ ṣe epo bó bá tún wá dalẹ̀ bó bá ti ń di àsìkò ẹ̀rùn kánná wọn yá. Èwo ní jẹ́ kánná wọn. Kánná wọn a máa dẹ inú igbó lálẹ́ ni tá a máa wá èkúté káàkiri. Bẹ́ẹ̀ bá lọ tejò mọ́lẹ̀ ńkọ́. Kí lọmọdé mọ̀. Wọ́n ti sin gbẹ́rẹ́ fún yín. Ẹ má parọ́. Ẹja fi bẹ̀ ńlẹ̀ àrítagìrì ń tejò ṣùgbọ́n. Ẹ mà alákan náà rí o. Ìyún ló rọrùn ju. Alákan. A máa ń fa ejò nínú sàbá yìí a máa wá ìtàtẹ́jò bá wọ̀ gan torí àti mọ̀ pa ẹ̀
Ọlọ́run ni ò ní. ẹ̀yin ọmọdé ẹ má dán wò torí ó ní tágbàlagbà jẹ tẹ́lẹ̀ ẹnu kó tó sọ pé ayọ̀ gbanú wọn o. Bàbá mi sọ nǹkan kan fún mi ńgbà táwọn kan lọ fẹjọ́ wa sùn lé pé ọmọ ilé pọ̀ bí ikú náà máa wá káàkiri. Bàbá ní ẹ máa bá ń ṣàdúrà fún wọn ni pé torí gbogbo òsẹ̀mí ọmọdé títí tí ó fi wọ 30 ọdún yóò máa wá kú kiri ni ikú ni yóò máa sá fún. nísìnyí kọ́. àwa láwọn sá fún kú ẹ sá fún kú ẹ lè kú ẹ ò á rí pẹ́. àwọn oko tẹ́lẹ̀ ń jẹun ọlọ́run ẹ̀ẹ́dẹ̀gbẹ́rí. mo bá kí lè fẹ́ máa sọ̀sọ̀. ìgbẹ́ tá a dẹ̀ ńgbà yẹn nígbà fi jẹ́ ọmọdé nu kíní kánná wọn yẹn agolo bọ́ǹfìtà là á fi mọ̀ sí. kánná wọn iná là ń pè kánná wọn ẹ fi agolo bọ́ǹfìtà tàbá ti má agolo bọ́ǹfìtà ìdérí rẹ̀. agolo fatin. a wà lú lórí bẹ́ẹ̀ bá ti lú lórí ibi tẹ́ ẹ ti lú lórí mu ibẹ̀ lẹ́ẹ̀ ti fa ẹbí ẹ̀gbẹ́ lẹ́ẹ̀ lù sí ẹ wàá fa àkàkẹ́ni páànù bíi kíní tá a fi mọ̀ sí òwú bẹ́ńtó. ọgbọ́n àtinúdá. ibẹ̀ ni òwú ó gbà jáde a wàá mú abọ́ stainless òun láà fi bóòtù dì mọ́ bíi ẹ̀gbẹ́ bí náà bá ti tàn báyìí tó yọ ń bi stainless òun láà fi máa ríran lálẹ́ a wàá rọ epo kerosene sí inú agolo yẹn. tí epo bá lọ tán lóru ńkọ́. a máa gbì í. sẹ́ẹ̀sùn lóko ni. a máa gbì tí gbogbo orun ọwọ́ ó jò báyìí. ẹ̀ sùn lóko ni. bí epo bá tán a lè di ẹ̀kan. èwo ní ń jẹ́ ẹ̀kan. wọ́n ní iná jíjó ní mú ni mo gbé ẹ̀kẹ́ àrùn ọ̀dá ìjò a máa mú ni mo bí ẹ̀kan wà. ẹ̀kan ni wọ́n fi máa ń kọ́ ahéré tí wọ́n tún ṣe àta rẹ̀. bí bá ṣe lẹ́bùlẹ́bù lọ́mọ fọ́ kàn án. ó jẹ́ koríko tí máa ń jò ọ̀gbọ́dọ̀ dúdú. ó jẹ́ koríko tí máa ń jóná. èèyàn wà bẹ́ẹ̀ bá ti wá ka ẹ wàá dé lókun tí ó lè bọ́nran bó bá jẹ́ pé ẹ bá ráparun bẹ̀ ẹ kì bọ inú àpòpọ̀ àparun yẹn bẹ́ẹ̀ bá ti tanná sí ìyún. gbogbo àwọn tẹ̀ ń wé náà ọ̀rọ̀ àgbà ló kọ́ ni. ìyún ni ó mọ kẹ̀ báyìí bí iná egbére. àwọn egbére ẹranko kan nìyẹn. àlùjànnú nínú gbó ni àwọn àgbọn ń rírí. Ọlọ́run ní jẹ́ rí o ẹ tẹ̀ lè dẹ́gbó mọ́ báyìí. mo nímọ̀ lára ẹ̀ nígbà tó di pé mo tó ìpele kan. egbére wọ́n ní máa ń sunkún. wọ́n máa ń sunkún ni n ò rí rí ṣùgbọ́n nínú àwọn àpẹẹrẹ táwọn bàbá máa ń sọ ńgbà yẹn nígbà tó di pé a tún dàgbà débi pé à ń yin póòpó. gbogbo ń tẹ̀ ń wé mi ọmọ ìbọn ni àbí. póòpó nù sakabula ni sakabula àwọn bàbá wa tí wọ́n rìn jìnnà táwọn tún pẹ́nu ayé gbà yẹn wọ́n nílẹ̀ báńkì wọ́n á máa fi pàpà àlẹ́dọ̀. pàpà àlẹ́dọ̀. àgbẹ̀ bá fi gbogbo ìbọn tí wọ́n bá fi nǹkan kún pé bóyá wọ́n jáná sí pé ọya báńkì padà ẹlòmíì tó bá wọlé báwọn tó rí bàtà ńlẹ̀ tó bá ti gbé kàkà kó mọ̀ mẹ́ràn délé tó bá ní ọ̀yà kọ́ ẹ̀ ni ọ̀yà náà ni ọ̀pá mi. ogun nù ẹ ti yìnbọn rí bẹ́ẹ̀. ó lè má lẹ́dọ̀ èmi máa nọ́mà ni èmi yìn èmi ò yìn. bàbá yín rìn yín rú ẹ̀ rí. ẹ mọ̀ pé ṣé wọ́n máa jẹ́ ẹnu ẹran tí wọ́n máa pa. tágbà fi ń jẹ kọ́. inú ẹran tí wọ́n bá ní báńkì ilẹ̀ báńkì. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ̀n wọn ta ni. aláwọn gbajúmọ̀ kọ̀ọ̀kan lábúlé ńgbà yẹn táwọn ò mọ̀ gbẹ́dẹ tó jẹ́ pọ̀ gan ni wọ́n máa bá gbé báyọ̀ bó ni ẹ bá rà pàjẹ ẹ bó bá tẹ àpàjẹ o. owó nù. bẹ́ẹ̀ àpàjẹ rárá àparò náà ń pè é. àparò tí ọ̀lẹ́ran tán. àparò. ọ̀lẹ́ran tán ó dàbí adìẹ báyìí. àbí adìẹ àparò ni a máa dùn ló dùn jù nú ẹyẹ. àwọn ìgbẹ́tẹ̀ dẹ́rí àwọn nǹkan olè yín máa pa. gbogbo akọ tèmi nígbẹ́ tí mo dẹ́rí pé mo pẹran tó tóbi jù ẹ̀tù ni. ẹ̀tù. ìjọ tí n bá pàgàlà ó dùn mí pọ̀. ọmọdé ni. kì í ṣe pọ́ ọmọdé náà ṣùgbọ́n sakabula tí mo gbé lọ́wọ́ ìbọn tí mo gbé lọ́wọ́ nígbà mo tokode bí àná ìrísẹ̀ wọ́wọ́ so lo kíní agògòlò à ń pè nǹkan ní agògòlò àwọn ọdẹ mọ̀ rọ́bà la fi máa ń ṣe la fi máa ń bo ibi tí káàbù àbí apátí bí ìsáná tá a máa ń rí ìsáná ẹlẹ́ta sí mi fi kíní ń bo ìdí ìbọn ti wá rin ìgbà tá a wá lọ ọ̀gbẹ́ ó yẹ kí n tẹ́ ìbọn nídìí padà tẹ bá ti fẹ́ tẹ́ ìbọn nídìí padà ìsáná lẹ́ẹ̀fì sí padà yóò jẹ́ kó wà highly flammable wọ́n á rántí fi sí àbálọ àwa débì kan mo wá rí ewé ìjòkùn tó ewé ìjòkùn sú biribiri báyìí mo ṣáà wo kinní lẹ̀ etí ẹ̀ tó wá gbọ̀n báyìí mo wá rí pé ìgalà rèé mo sunkún jọ̀ mo na ìbọn sí báyìí pé kí náà dáhùn àfi pa ṣe nígbà tí ẹran dìde ó kára kò báyìí tí gàlà bá dẹ̀ dìde tó bá ẹsẹ̀ rẹ̀ ó papọ̀ báyìí tó bá túra ká padà yóò fẹ́ tó pòná méjì kó tó balẹ̀. ní fífò gbá mo wá ń wo eruku lọ bí ìkookò ìjọ ni n bá pa ẹran abidi tó tóbi jù. kí ló lé ní àbá wà lè rí tó lé lóko wá bà lálẹ́ rí ìjọ tí ń bá wọn dẹ̀gbẹ́ ìtìlẹ̀. ìjọ yẹn mo lọ lálẹ́ ni èmi nìkan mo dá lọ mo wá débẹ̀ yẹn igi kan wà ń bẹ̀ igi àràbà kan wà ń bẹ̀
ibi àwa náà là ń dáko ládùúgbò bẹ̀yẹn gbàmúdé àdúgbò yẹn. ẹ kúkú sọdẹ sàn-sàn. náà ọdẹ àpàjẹ náà ni ọdẹ ìwà nǹkan jẹ náà ni ṣùgbọ́n àlè sọ pé kì í sọdẹ sàn-sàn náà lẹ́yìn pé àìlọ rìsáàbù àìlọ kìíní. òun náà ń pa nǹkan kékèké. lálẹ́ ehoro tiẹ̀ lèmi ń wá ìgbà tó yá lójijì bàbá kan sì ti ń bẹ mi ìfẹ́ dárúkọ bàbá yẹn à ń pè ní bàbá kóódú. wọ́n ti máa ń sọ pé igi kíní báyìí ti pé ó ń sin àwọn ẹran. bí mo ṣe wá débẹ̀ igi ń sin ẹran ni. igi a máa ń sin ẹran bá a ṣe bá lẹ́nu àwọn bàbá wa. mo wá débẹ̀ báyìí mo sára pẹ̀rẹ̀ pé mo bá rí ehoro alágùntàn mo bá yìnbọn sí ìbọn sì dáhùn. ehoro wàdà. ní ìbá rí ehoro mọ́ ni látẹ́gùn yìí bá bẹ̀rẹ̀. họ. atẹ́gùn bẹ̀rẹ̀ débi pé orí mi ń wú tọrọ mo sọ fún yìí o orí mi wú débi pé gbogbo aṣọ ara mi ó dàbí pé omi dà sí. ẹ̀sìn ńláàgùn. tí nǹkan bá kàn mí lára bí gbèyàn fọwọ́ tọ̀yàn báyìí mo lè kú lẹ̀ torí iná ti kú gbogbo ẹ̀ ti kú ìjì yẹn wá gbogbo ẹ̀ gbúgbúgbúgbú. spirit ẹ fẹ́ pọmọ igi. mo wá nímọ̀ lára pé ó dà pé kínní ni atẹ́gùn pọ̀ tí ń fẹ́ etí tó jẹ́ pé èèyàn ní gbọ̀n kankan. ìgbà tó mo ṣáà dúró ṣùgbọ́n àwọn bàbá máa ń sọ fún wa ńgbà yẹn pé tá a bá ń lọ ká máa mú 99 kíní tùràrí kan báyìí anything tó bá ti ní òórùn àwọn kíní yẹn ò fẹ́. wọ́n sà fún. so tẹ bá ti ní lọ́wọ́ àbí tẹ bá ní petrol. irú gbọ́n ṣe jìnnà sí àbàdo. ó jìnnà bí ta bá máa sọ̀rọ̀ bíi máìlì 8. kí alẹ́ àwọn wákàkì ẹran mi ò lẹ́jẹ̀. àyà náà ní náà ní. tó lé wá látòkò wá bánu. mo kúrò níjọ́un bí mo ṣe gbìyànjú tí mo rí ọ̀nà báyìí àṣé mo ti jìnnà títòsílé so mo ní láti wá ọ̀nà títí tí mo ṣàdarí sí ojú ahéré láìlo compass ibẹ̀ ni ibẹ̀ ni àwọn yòókù bá mi lóko ń gbà lẹ́mọ́. alàgbà ká má sọnù níbi tá à ń bá bọ̀ àsìkò láyé ṣé ẹ lè lẹ̀gbẹ́ mọ́ ni. ò lè dẹ̀gbẹ́ mọ́. ẹ lè dára bàtà gẹ́ báyìí. ohun tí ẹ mọ bí gbogbo ẹ koríko mọ́. bàbá ń sọ̀n pa ọ̀rọ̀ gbèsè ayé ó ti dùn báyìí kí lójú rí. ojú rí púpọ̀. ẹ jẹ́ gbọ́ tẹ́ntẹ́n. ṣùgbọ́n ní gbogbo ìgbà yẹn nínú gbogbo làkọjá yẹn náà bàbá dẹ̀gbẹ́ tán á tún lóko ṣe nígbà àríwọ̀wọ́ bá bẹ̀rẹ̀ támùkùrù gbani mú àwọn yè asarun kòkòrò gbogbo ní àwọn wọ́n máa jẹ̀yàn ni tí asarun bá jẹ̀yàn kẹ́sì tó rí pa mo ti lọ́rẹ̀ẹ́ kan tó bínú yìnbọn sí rí nígbà orí tó mú ẹ̀jẹ̀ ohun tó wá rí kó bà sára ewé nǹkan kẹ́kẹ́ dẹ̀ ni ó dùn ní kọ̀fẹ́ ọ̀lọ́ bọ́ọ̀lù ṣe tóbi tó bí esin ni yáà yìnbọn fún esin kọ̀fẹ́ ọ̀lọ́ bó bá jẹ̀yàn títí dọ̀la ìdè tí lè mọ̀ yúnyàn so nínú gbogbo làkọjá yẹn àwa máa wá sí lílẹ̀ kan lọ́dún láwà gbòòrò lọ́yọ̀ tí n bá ti wá dé mo là abala lè pẹ́ oko ni kí ló kó ahoro dàda ni ahoro dàda bẹ́ẹ̀ ni tọrọ mo sọ àwọn tó bá oko náà sì lè di sẹ́yìn náà ó ti dìlú ó ti di àmà àtọ́ náà ní tẹ́pẹ́ bí Ìbàdàn ló ṣe rí báyìí ahoro mẹ́ta ni ẹ bá fẹ́ àní bí Ìbàdàn ló ṣe rí nìsín bí Ìbàdàn ẹ má sọ̀rọ̀ bọ̀. ṣùgbọ́n ní gbogbo gbàǹbà bá ti wá lílẹ̀ kan lọ́dún tí bá ti wá rá àwọn ọmọ tí ń gbé gbòòrò tí wọ́n ń ṣeré wọn á máa sunkún bí ṣe bí orí ló dá àwọn eléyìí náà bí. wọ́n mú búrẹ́dì wá. ṣé níjọba ti kọ̀ látàwọn olóko báyìí ìbànújẹ́ dé toró tún dọdún tí ń bọ̀ àtìgbà ni mo ti wá máa ń rò pé ṣé ìbúrí ló dáhùn eléyìí náà bí bó ṣe di ọjọ́ kan nìyẹn mo ní ìrùgbókò mọ́ mo bá yarí mo bá ní ìwọ̀n wálé ìwọ̀n kọ́ṣẹ́ mo sọ fún ẹ̀gbọ́n mi tó jẹ́ àǹtí àwọn ò ní fi yín lẹ̀ torí pé láti bí oṣù kẹjọ ni wọ́n ti wọn oko àròyànrùn ewu tún ní jẹ́ àròyànrùn bó bá ti di pé ó ń do oṣù kẹjọ oṣù kẹsàn-án oṣù kẹwàá oko tẹ bá ro ń gbà yẹn tí ọ̀gbẹlẹ̀ bá fi dé kò ní kún mọ́ kó tún di January wọ́n wàá pín in lẹ̀ iṣẹ́ tó ṣe tí ó fi di December rẹ̀ o bó bá tètè ṣe tán. àṣìṣe jẹ́ ẹ̀ǹtẹ̀ ṣe tọ́lọ̀ ń sàmì ìbàdàn nǹkan ti rí bá ń tẹ́lẹ̀. a lè sọ́tọ̀ ẹ má bá bọ̀ a lè sọ́tọ̀ concentration lọ́rọ̀. ńgbà tó lọ́run ṣàṣe ẹ̀gbọ́n wa tó jóbìnrin pátápátá òun ti bọ́ ògbòrò mo bá sunkún lọ́jọ́ kan mo ní mọ̀ tẹ̀lé wọn lọ ni wọ́n yarí wọ́n ṣe gbá wọ́n ṣàwo òun sábà ń dọ́gbọ́n sí ó ṣàní kí n máa bọ̀. nítorí pé màá rọ́kọ̀ ẹ máa rí mọ́tò ẹ máa ti ẹ̀rọ́kọ̀ máa rí náà pé nínú mo sọ lábẹ́ náà jọba bí mo ṣe tẹ̀lé wa nù. wọ́n dá mi padà torí skul tí mo lọ náà mo burú díẹ̀ ń bẹ aboko principal wa jẹ́ ńgbà yẹn. kẹ́ ẹ máa fi rọ́bà ta rọ́bà mọ́ ọmọ káàkiri. bí ká bẹ́ ìsún káwa máa mú rèké ká fún ẹni ó bá tọrọ rèké lọ́wọ́ wa lé ìsún àkọjọra wọn ìkan bẹ nínú òun náà lójú kòkòrò òun ló bá ń wọgbó ni ìkágun bí ó mọ ṣùgbọ́n Ọlọ́run ṣàṣe ọ̀rọ̀ pọ̀ lábalábẹ wọn
tí mo fi dé ìgboro ìlú Ọ̀yọ́. ń bẹ adégbòrò lọ kí lẹ ń ṣe ń bẹ. mo wá bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ iná, Iná kí ni? iṣẹ́ electrician Iṣẹ́ gidi ni. àti iṣẹ́ bábà. èyí ti ṣe ẹ̀kọ́ méjì papọ̀ ni. ẹni tí ọ̀gá mi ń ṣiṣẹ́ electrician bí ọ̀rẹ́ rẹ̀ ń ṣiṣẹ́ bábà bí. bí ọ̀gá méjì bá sì mú ṣọ́ọ̀pù tira àwọn ọmọọṣẹ́ tí wọ́n bá gbà ọmọọṣẹ́ àwọn méjèèjì ni o. wọ́n lè rán yàn lámàlà bí lọ challenge. ọ̀gá kejì náà ní sọ pé òun ò jẹ àbó òun ò jẹ nígbà ẹ bá rà dín náà ọkà ẹ mọ̀dún ó lọ bí mi náà rà wá. àwùjọ ọ̀dọ̀ lọ ni. so mo wá wò pé n tí fi ń lo tí ó mọ lò mí bí ọmọọṣẹ́ ó yẹ kí n mọ ohun tí ń ṣe yìí. bóyá mọ méjèèjì papọ̀. ìyẹn ni pé ìwé dúró lọ́tọ̀. bẹ́ẹ̀ni. mo ti kọ́gbọ́n orí mi bí mi náà ò kàwé o mo ti kọ ìwé mélòó lẹ́yà kà. lágbára Ọlọ́run mo ti ṣe ND báyìí. láti ọ̀hún ti pẹ́ àdúpẹ́ àgbàlagbà lẹ́yìn kàwé. ó lágbára dé. ṣùgbọ́n kí n tó lọ bẹ̀ bó ló ṣe àrọ̀rùn nígbà tẹ kọ́ṣẹ́ bábàtà ṣe ẹ lè gẹ́ rún mi báyìí nìyí. kò rọrùn o nígbà mo ṣe ẹ lè gẹ́ tí n bá mú kíní kí wà ẹ gẹ̀rí. lágbára Ọlọ́run kò kúrò lọ́wọ́. iná tẹ wá kọ́ṣẹ́ ẹ túmọ̀ dísìn. kì í ṣe náà la fi kọ́ṣẹ́ o oní kíní báyìí ni o. manual bí ẹ̀mú alákàn báyìí. manual. èyí tí mo kọ́kọ́ rà 30 naira mo ra méjì mo rí mẹ́ta àbúrò bàbá mi gan ló fún mi lówó nígbà tí mo fi ra kílí báyìí. mo lè bọ́rọ̀ nájà àti bàbá. ngbà mo ṣe díẹ̀díẹ̀ kò tó mo ṣe bí àwọn ṣẹ́ díẹ̀díẹ̀ bí àwọn tó yóò bá wá lẹ́ẹ̀kan ló ti wáyà àwọn ti já ká bọ́n fẹ̀yìn bò ká so mọ́. fẹ̀yìn bò wà tí náà bá tà lójijì nǹkan. ìjọ tí mo lọ gorí òpó ńgbà wọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbà ńlẹ̀ tí wọ́n gbé mi kí tó fura ó di wọn yan ní MTD eré ni mo ṣe bí mo wá rí i pé kínní ńgbà tí ó rí i pé kò tó jẹ mo sì ti mọ ọ̀kadà agùn lóko agùnfẹ́ bọ́ lẹ́mìí mo ṣe fi ọ̀kadà kún un. a tún fọ̀kadà fún mi. ẹ tún sọ̀kadà. mo bá ń gọ̀kadà mọ́ ń gbà. nítorí ká ẹ lè rówó. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ obìnrin tó ẹ̀ tí ì tọ́ sí nígbà náà. obìnrin tẹ̀sán jó wọn bí àkàtàkà náà ń bí. ẹ sílẹ̀kùn fún mọ́ bàbá o bàbá ẹ má bínú pa àti kíní máa yọ ó dábàá ẹ ṣeun. bàbá ẹ gun ọ̀kadà rí. mo gun ọ̀kadà rí o mo sì mọ́ gọ́ọ̀lì sí. ẹ ń rówó mẹ́. òun rówó àti jẹ àti mu náà ni. ẹ bẹ̀rù ojú àti òtútù àyà. ó wà lára ntí ẹ bẹ́ẹ̀ pé kò mo gbé ojú àti gbà wọn ni mo ti kan sáré. ìyẹn nígbà tí ń gun ọ̀kadà tí wọ́n máa lo gíláṣíìsì. mo rọ̀ wọ́n kí wọ́n sì máa lo fúlòfà. ìkankan wọn èlò rárá. kódà àwọn tí ń ní ẹ máa lo koto akọni nǹkan ó ṣe. orí ọ̀kadà mo ti ní accident tí n fi lè gbá bọ́ọ̀lù mọ́ torí nínú ẹ̀ náà mo tún gbá bọ́ọ̀lù mo tún fìgbà kan tẹ̀lé ọkọ̀. lọ́nà bọ̀. ní láti àwòrán dàda sódò ọba. kílẹ̀ ń wá káàkiri. ẹ̀yọ àtijọ́ àti mu náà. owó ìfẹ́yàwó. ìyàwó gbogbo ọ̀rọ̀ gbogbo ìgbà yẹn ọ̀rọ̀ 19. nígbà tí ṣé ẹ rí ṣe ń bi bábà tẹ̀ ń ṣe wọn. oúnjẹ ni o. ń bi iná ń kọ́. oúnjẹ náà ni o. bó o lẹ ṣe àṣe. àwọn ṣùgbọ́n àwọn ṣẹ́ yẹn àwọn gbogbo àwọn àlàkọjá yẹn ló ṣàtọ́kùn. ẹ gbàgbé. nítorí pé gbogbo tí mò ń ṣe ó ní í ṣe pẹ̀lú ọpọlọ. kájà wọn ẹ̀pọ̀ mọ́ra wọn. gbogbo gba skul ti dúró. wọ́n gbé létà ẹ̀yin lẹ́nu ara yín léwe. lágbára Ọlọ́run nígbà tí Lam Adésínà tí bàbá di gómìnà ní yíya 2000. owó tẹ́ ẹ̀ ń rí lẹ́bí ara yín sùkú. gbà yẹn mo ti ní ọ̀kadà Suzuki. ìyàwó 120 ìyàwó kẹ. wọ́n máa sá fún yín. àìyóra wa ní wọ́n gba gbogbo ìgbà yẹn kan kí lẹ fẹ́ fi bọ́ obìnrin. kí lẹ lè rántí tó bá inú jẹ́ ìpòwọ́ lọ́wọ́ sí yóò sì dá fún mi báyìí. níjọ́ tí mo gbé ọ̀kadà machine Suzuki 120 mo wá gbé èrò gbogbo tó wà lọ́wọ́ mi ó kù múrí mẹ́ta mo bá fi ra epo ó kù 30 naira mo wá gbé èrò yẹn mo wá ń bọ̀ mo wá débi Mobi àṣé yẹ́lò fífa ò tí ì ṣẹ́wọ́ sí mi pé kí n lọ bí mo ṣe gbọ́n rí ẹnu mo bọ́ sí ẹnu tasí àwọn Kogi ata ọkọ̀ tí máa gá bí ẹ̀yìn jùwájú lọ báyìí ló gbé mi àánú yẹ́lò fífa tí ó yẹ kó tì tó ṣe làjà báyìí ìgbà tó rìn báyìí ó kàn kó 44 minutes láà ìgbà tí gòkè ẹlẹ́ẹ̀kejì gbà mo bá bú sẹ́kún. àwọn oníráìsì kan wà ń bẹ̀ níbi mọ́sálásí Jímọ̀ yẹn àwọn náà wá ní kí ló dé ọmọ yìí ti ṣubú ọ̀rẹ́dì ó sì tún nà ó wá sọ̀rọ̀ kan jọ ó ní ìwé tí ẹ̀ ṣe pọ́n bí etí sálámù ìwọ tó yẹ kó wà nínú ọ́fíìsì kan kó mọ kówó jẹ tó wá ń gọ̀kadà káàkiri. níjọ́ mo padà rí ọkùnrin yẹn ó wá páàsì mọ́tò
lóríta Ọ̀rànyàn ní Sábó. Ẹ sì dá mọ̀. Mo dá mọ̀. Ẹ kí. Ní dákọ̀ ẹ̀ kò lè dá mi mọ́. Ẹ ǹlẹ́ bàbá o. Ebi hànù ló kù. Ní sìn páàsì ọkọ̀ náà ni. Hànù ló kù ẹnìkan ló kọ́ mi débi pé tẹ bá ń wa mọ́tò gbogbo ọ̀rọ̀ tó bá ti kọjá ọjà wèrè ní ìmọ̀ dà ló hànù ni ọ̀rọ̀ tó bá ti kọjá kẹ́ ẹ fi hànù sọ. Tó wá ní nkẹ́lẹ́kan sáà pẹ́ẹ́pẹ́ kò ti dáhùn mọ́tò ti dá lóhùn. Ìrìn àjò pọ̀. Ìyẹn ni pé àrùn yẹn ni pé mọ́tò wà ń pọ̀ ọ̀la wọ́n tó ń pariwo dáadáa káàkiri ní kò bẹ́ẹ̀ lọ́n káyè ló dáa. Kódà láti gbà wọn kì í ṣe ìgbéraga owó sì lèyìn ó fi máa ju wọ́n gbà mí kì í ṣe kíní èèyàn sáà ní ju ọwọ́ tó fi mú. àbí àti àṣẹ bí bàbá mi kò káàkiri àbí ojú ń rí ẹ̀yẹ pé bàbá pẹ́ẹ́pẹ́ ńlọ kò ní wọ̀ tún ká àwòsí ńlọ ni tó mo bá yín dúpẹ́ gan. ìtẹ́ wà ń ṣe ní ìsinyìí iṣẹ́ tí Ọlọ́run yọ́nú sí ni àwọn wo ló ti lẹ́tara wọn dìde. Ẹnìkan wà tó lọ́run lò fún mi tí wọn ò lè gbàgbé wọn ò sí láyé mọ́. Pastor James Adéyẹmí gbogbo nǹkan tán fi lẹ̀ kọ́lọ̀ má jẹ́ ó bàjẹ́. Àmì kí ni a ṣe fún yín tó le tó bá. Wọ́n sọ mí déèyàn nídìí iṣẹ́. Lọ́jọ́ kan wọ́n kàn pè mí ni nígbà tí mo dédìí iṣẹ́ ìta ń ṣe lọ́wọ́ ọ̀rọ̀ sì pọ̀ ń bẹ́ẹ̀ bó bá yẹ kọ́rọ̀ padà débẹ̀ o. Wọ́n ní èló lo ní lọ́wọ́ ìwọ bush boy wọ́n máa wá ní gbogbo bọ̀bọ̀ ìgan ti wá gan. Torí àwọn nǹkan tí mo máa ń ṣe nígbà yẹn nígbà tí kókó bá ti kú mo ti yọ àdá tì. Àwọn gan mọ̀ pé mi mò ń sànko. Wọ́n kàn ṣe ó ti máa láti oko tẹ́lẹ̀. Gádínà ló wá pè wọ́n pé gbéṣẹ́ fún mi mọ́ kí ló dé tẹ́ ẹ̀ pè mí wá ní àwọn náà ń wò pé ẹ̀ wá gbowó iṣẹ́ yín ta ni wá ń sànko. Òròjú dáràn. Lọ̀rọ̀ wá kànrọ̀ pé ìyàwó wọn ní Bíọ́dún ló máa ń san oko. Ló bá ní ibo ló ti wá gan-an. Ọjọ́ yẹn kàn bí mi ni pé èló ló ní lákàntì bá ní mo ní iye báyìí wọ́n ní ẹ sì padà lówó díẹ̀ lákàntì. mo ti dá bí 120,000 jọ. Alájẹtán sọ̀ngbọ́n máa jẹ ogun ẹ̀ lájẹtán. mo ti dá torí gbà yẹn tá a bá síkwẹ́ǹsì fún yàn wọ́n fún wa lówó lọ́tọ̀. Bàbá bá ní ọ̀dà kí n lọ mú òun wá àwọn nǹkan kan wà tí ò ṣiṣẹ́ mọ́ ní. ẹ ronú pé owó tẹ fẹ́ fún wọn pé bóyá yóò kó yẹn mi. èmi gan mọ̀ pé ayé mi dá ni. mo mọ̀ torí ẹni tó tẹ̀ràn ẹgbàá fà á kó ó kọjá ìfàkájà tó yó tán. láti bá mi ṣe àwọn nǹkan kan tí wọ́n ní ó yá ètò bá wúlò fún mi ètò bá wúlò fún ó yá lágbájá ń bọ̀ mo ti sọ fẹ́ nìkan kó wá ó yá eléyìí lọ wá mi ò ló mọ́ má lọ wá ibi tó bá ti bẹ̀rẹ̀ mo sì bẹ̀rẹ̀ sí tú gbogbo ètò ti di dẹnu kọlẹ̀. mo lè wá gbé gbogbo ẹrù lọ. mo kọ́kọ́ kó lọ nú bí yàrá kan tí mò ń gbé ní mo fi sá kọ àwọn ètò àti tó ṣiṣẹ́ àti tó ṣiṣẹ́ mo sá ń wò ń lẹ̀ báyìí. wọ́n á bẹ̀rẹ̀ sí ní ìgbọ̀nà díẹ̀ kó tó wá di pé Ọlọ́run wa ṣàránṣe táwa ń fi kún táwa ń fi kún bẹ́ẹ̀. àwọn náà ti tara yín nàró. pẹ̀lú ògo Ọlọ́run àwọn èèyàn pọ̀ tá a lè. ẹ bá sọ pé bí a ṣe jẹ́yìn náà lẹ́fẹ̀ẹ́ kọ́ jẹ́ àti àǹbọ̀ lẹ́yìn. Ọlọ́run má jẹ́ Ọlọ́run má jẹ́ mo lè tó jẹ́ pásítọ̀. dọ́nàró ká má dárúkọ torí jẹ́ tó ti yàn. iṣẹ́ òun ṣe ẹyin tẹ́ à ń ṣe nísìn. ní ìsìn producer ni mi. ẹ tún máa kọrin. mo ń kọrin. ẹ tún máa tẹ kíbọ̀dù. gbogbo ẹ̀ náà lọ́lọ́run. ẹ máa tún kéwì. ẹ̀bùn ni. electrician tún ní. ẹ̀bùn ni. gbogbo ẹ́ńjìnì tẹ́ ń lò ń bẹ̀rẹ̀ ẹ̀ náà lẹ́tùnṣe. láti ìgbà tí mo ti ń lọ ọ́fíìsì fúnra mi mò ń ṣe wáyárìn gbé fún yín. ṣẹ̀ṣẹ̀ kámẹ́ntà rí ni ẹ̀ tún máa kan ká gbà. ẹni mo bá fi lè jíwò láàrin wákàtí méjì àbọ̀jọ́ kan. ẹ mọ̀. ẹ̀yin mú nǹkan kúrò lọ́dọ̀. ọmọ yín ọjọ́ yín. kọ́ má ṣe nǹkan lójú mi. ọmọ yín ọjọ́ yín. àmì mo èmi gan fẹ́ bẹ́ẹ̀ kọ́ má ṣe nǹkan lójú mi ni. sọ́ńgbà tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní lóbìnrin sọ̀rọ̀ rùn láti lò gbèsè ayé. kò rọrùn nǹkan tó kí ẹsẹ̀ rẹ̀ kó lábalábẹ̀ wọn. kò sí rọrùn bí kéèyàn kéwé mẹ́lẹ̀ kó lóyún kí wọ́n sì tọ́jú ọmọ náà ní kéèyàn láìlè tó rà. kò rọrùn ọ̀rọ̀ ẹ̀kẹ́rẹ́ pọ̀ tó já. lọ́rùn àgbọn. ọ̀rọ̀ àti kéèyàn tó lè gbọ́ bùkátà lórí ọmọ ó lè díẹ̀. Ọlọ́run máa bá yín gbé orúkọ yóò ní bàjẹ́ ẹ sórúkọ fún àwọn èèyàn káàkiri àgbáyé. orúkọ mi ni Adébáyọ̀ Abíọ́dún ti sìn Adébáyọ̀ tẹ́lẹ̀. fífún olórin nìyẹn ní irú ìwọlé tí ẹ ń kọ gan. èmi náà náà ń pè ní Abi Praise torí àwọn kan lè máa wọ pé fìlà yìí àbí kíní kankan Adébáyọ̀ Abíọ́dún tí gbogbo èèyàn mọ̀ sí Abi Praise. kọrin tí sì máa ń produce gbogbo àwọn oníjẹ́ngù àgbáyé. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. bọ́bá wa rí bẹ́ẹ̀
ǹjẹ́ ẹ lè mọ̀nà àti tarọ́bà mọ́ báyìí tàbí yìnbọn ló kó lọ pẹran tẹ́ ẹ̀ bí ní kẹsẹ̀ bọ̀dágbẹ́. kò rọrùn. ṣé ìgbà pásìkò láyé. àsìkò ni. kí ló fa ẹ wá ṣẹ̀ṣẹ̀ gbé jáde báyìí nísìnyí. bẹ́ẹ̀ ni. ọ̀yà. n tí ó fi jẹ́ àsìkò láyé rè àsìkò kan nígbà tá à ń sọ bọ̀ yẹn àsìkò kan nígbà tí ayé yéèyàn téèyàn ò mọ̀nà ibi tí ó yà sí. tí ó sì ti sówó bóò ló ṣe lọ́gbọ́n àtinúdá lásìkò yẹn tó ní wà stranded. bẹ́ẹ̀ ni àsìkò tó tún wá mọ̀ ọ́n lò tán tọ́lọ́run tún wá tún gbé tí ó lò tán ó tún wá kú bó ṣe lò ó. tí ó fi pẹ́ lọ́wọ́. tí ó fi jẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́. kékèké. bó bá tún wá dójú rẹ̀ tán èyí ló tún wá iṣẹ́ tún wà ń bẹ̀ ní ọ̀ bí wọ́n bá tún ga tán ló lé o. àní jábọ́. bí wọ́n bá ti ga ó sì da èèyàn mọ̀ struggle lọ ni o ẹ̀ ń bá ga kò ní jábọ́ o. lọ́mọdé àjábọ́. so àsìkò ní gbogbo nǹkan. tí alàgbà Abíọ́dún Adébáyọ̀ òun lẹ gbọ́ tẹlómìn náà àtúmọ̀ wá sẹ́tún gbọ́ yín ń dúró lójú kan mò ń ṣe lálàáfíà bọ̀ ni àsìkò láyé o tó bá jẹ́ pé ńgbà náà wọ́n sì gbà lò àníríàn báyìí tí wọ́n bá sá láti kọ́ bábà iṣẹ́ bábí ńgbà yẹn tí wọ́n sá láti kọ́ electrician kò ní ràn wọ́n lọ́wọ́ lórí iṣẹ́ tí wọ́n gbé dání nìsín wọ́n sì máa pè é kan kọ́ abáṣe nìyẹn pé gbogbo no knowledge is lost kò waste rárá ìyẹn ni pé ká múra ṣiṣẹ́ ọlọ́run ló ní àkójọ ọlọ́run ló mọjọ́ ọ̀la àsìkò láyé o àsìkò wa ò ní jù ẹ ṣé mo dúpẹ́. ìmọ̀ràn wọlé bá ń fa àwọn ọmọ kéékèèké tí wọ́n sẹ́yìn dìde lẹ́ńtíá tí wọ́n máa lólé ayé wọn. ìmọ̀ràn tí mo lè fún gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́ mi àtẹ̀yin tí ẹ tún ń bọ̀ lẹ́yìn náà ni pé tí ó bá tí ì lójú mọ́fà bẹ́ẹ̀ là o tẹ̀lé àsìkò yẹn ṣiṣẹ́ tẹ̀lé mọ́fà bẹ́ẹ̀ là bí ewo àsìkò tí ẹ tó ní kò sí sẹ́ni tásìkò rẹ̀ ò ní tó àfẹni tí ò bá ṣiṣẹ́ tó àkókò yẹn ọlọ́run ní jẹ́ á sáré kọlù ká torí ká sáré mọ́tò ká kọlù kẹ̀kẹ́ ṣùgbọ́n ìyànjú lẹ̀ dáńgbà o ẹni bá gba kọ̀rọ̀ kọ́yá má ta láwìn má kiri jìnnà má gba kọ̀rọ̀ má jẹ́ ọ sẹ́kù má pẹ́ délé kéèyàn mọ́ bara ẹ̀ ńlẹ̀ kan náà ń bú sẹ́ o. ẹni tí kókó ẹ̀ bá wá yẹ ẹlòmíì lè kọ́ bẹ́ẹ̀ sẹ́kọ́ náà tí ó sì jẹ́ kójú kan náà lọ já sí mo bẹ́yìn dúpẹ́ o Gbóyèga làwọn àlórúkọ mi bàbá àgbà yanbura fájà lọ sí bàbá ọjọ́ tuntun tó ní òjò bá ń lọ ó ṣeéṣe àwọn èèyàn lè fẹ́ bèrè nọ́mbà yìí o torí gbogbo tó mọ̀ yín káàkiri ẹ sọ nọ́mbà yìí. nọ́mbà mi ni 08034884739. ẹ wí bí ẹ̀ méjì ṣe. 08034884739. kò jẹ́ bó ṣe jẹ́ títí àkókò mi tá a mọ̀ ríra wa nọ́mbà mi bẹ́ẹ̀ sàlẹ̀ tí ń yí lọ tí ń yí bọ̀ àrùn alámọ̀dá ní dáràn kòkòrò tí ó fẹ́ẹ́ sẹ̀sìn góńgóri mú ní máa dúró sí kòkòrò búrò ní máa ń góńgóri mú ilé ẹ̀rín wa kò ní wọ̀ ó dìgbà kan náà.